lórí ọ̀rọ̀ Wasila olóòlù òdodo tó wà nínú ẹ̀ tí ó ti fi ojú hàn. Máa fẹ́ kí ẹ gbọ́, máa fẹ́ kí a jọ farabalẹ̀, kí a jọ wo fídíò yìí ẹ pín kí ó lè dé ọ̀dọ̀ àwọn ọmọ tó ṣe wípé wọ́n nílò ìtọ́jú, nípa wípé kí wọ́n máa sọ wípé káwọn èèyàn padà sílé kí wọ́n lọ máa ṣe àwọn nǹkan tó wà nílé. Ẹ rí wípé ibi ìbàyẹ̀ máa ti discover wípé wọ́n nílò ìtọ́jú. Ṣé ẹ rí kìí ṣe gbogbo ẹni tó já wọnú ọjà òun nìkan ni àárẹ̀ ń ṣe. Ṣé ẹ rí gbogbo ẹnikẹ́ni tó bá ń pèpè wípé ká padà sírù ìdí nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ ń pẹ̀ yìí pé kán padà síbẹ̀, wọ́n nílò ìtọ́jú o, wọ́n nílò ìtọ́jú. Ṣùgbọ́n mi ò fẹ́ kí ọ̀rọ̀ mi kí ó gùn torí pé fídíò tí ẹ fẹ́ wò yìí 3 minutes 36 seconds òun náà ní fídíò yẹn, nítorí pé kí a lè mọ in tó wà behind ọ̀rọ̀ Wasila àti olóòlù saga. Ẹ jẹ́ kí a jọ fìdílé nǹkan kí a jọ wo fídíò yẹn. Bismillah. mi ò pé wọ́n ti screenshot fídíò yẹn, wọ́n ṣàwà bá mi lọ́jọ́ Saturday lọ́jọ́ Friday ní ibi ọwọ́ ọ̀sán wọ́n ṣe lọ́wọ́ àwọn Sokoti àtẹnìkan àwọn méjì náà wá wọ́n ní ṣé mi ni mo jẹ́ mi ì sí ní ṣọ́ọ̀bù mo lọ wà ọ̀tún mo ṣe dé ó lẹ̀ kọ́ náà di òní ìmọ̀ bẹ̀rẹ̀ bí mo ṣe dé ṣọ́ọ̀bù padà ní ẹ̀ka ìjọba sọ pé tí mo láwọn tí wọ́n wá mi mo náà wọ́n gbọ́dọ̀ wọ́n tọ́jú níbi kọ́ọ̀pù tó wà ní ọkọ̀ dọ̀ wọ́n wá ní kí wá mi wá lọ́ba wọ́n ṣe bá mi ní ṣọ́ọ̀bù yẹn pé ṣé mi ni mo jẹ́ adé lásìkò wá ní rẹ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní àwọn tó ní mí ṣe pé wọ́n ní bàbá mi kìíní bàbá mi dẹ̀ ti kú ìyẹn ò sí mú bó ṣe wá di ọ̀sán ni àwọn gbé mi lọ ní nǹkan kan àwọn tí wà gbé mi bọ̀ ní sí fọ́sì pa àwọn ọlọ́pàá ní ẹ̀kọ́ ẹgbẹ́ wọ́n sá àwọn ìsábà mi bẹ̀bẹ̀ nǹkan kan àwọn tó wà lọ àwọn balógun àdó kan wọ́n ní kò sọ́wọ́ bẹ̀ káwọn sábẹ̀ mi bó ṣe wá di àwa dé bí ọ̀rẹ́ méjì ní Sokoto tó lẹ́ káwọn òde ọ̀dà wọn eléégún ní ìyọ̀jà ajé tó wọn gbé mi lọ́dà wọn kábíyèsí nǹkan wọ́n sàpàyọ pé Olúbàdàn ní káwọn wá gbé mi Olúbàdàn ní káwọn wá mi rí Olúbàdàn ní káwọn wá mi àwọn mi ó sẹ́wọ̀n ẹlẹ́wọ̀n màá sẹ́wọ̀n pé tí mo ṣe yí ìwé wọn ni ó jà sí nǹkan tó yẹ ìṣẹ́wẹ́ Olúbàdàn ló ti lọ́wọ́ sọ́rọ̀ mi kan wọ́n ṣàmú mi lọ wọ́n mi lẹ́wẹ̀ fún ẹ̀kún lẹ́mọ̀ bẹ́wọ̀n wọ́n ní àwọn ìgbà mi ní pé wọ́n gbé mi lọ sí police station padà pé àwọn òdà lókè bó ṣàṣẹ lọ́jọ́ Saturday wọ́n ní wọ́n ní wọ́n kàn wá gba bẹ́ẹ̀lì mi wọ́n dẹ̀ gbà mí wọ́n gbà mí jáde bẹ́ẹ̀ mo sun dẹ̀mọ́júmọ́ mo sa kúkú mọ́júmọ́ o sọ agogo mọ̀júmọ́ torí pé o ṣe fídíò tó kàn kọ́ pé olóòlù sára àtúndú lásán ok ilé ẹ̀sẹ̀ onínú fídíò yẹn kò sí olóòlù gángan nínú fídíò yẹn. mi ìmẹ́ tó jẹ́ lóòlù gan mi rí àwọn èèyàn tó tún lóòlù gan bẹ̀ àwọn tó dúró káàkiri àwọn ọmọ tẹ̀sí tó bá bọ́ bó ṣe wá di wọ́n ti gba bẹ́ẹ̀lì mi tán ní wọ́n sọ wípé àwa bọ́ta mo ti ẹ̀kọ́ bàtà mi dání pé wọ́n wá ní ẹyin pé kí n lọ wọnú mọ́tò ibo ni a tún lọ wọ́n sọ pé mo lọ sí kò jẹ́ pé wọ́n fẹ́ ṣe gbòòrò fún mi àwọn èèyàn tó tẹ̀lé mi náà àwọn náà tẹ̀lé mi wọ́n ní káwọn lè sùn pátá débẹ̀ wọ́n ní káwọn mọ́ mi lọ ra ẹran wọ́n lọ ra sọpá wọ́n ra bíléèdì torí mọ́ mi yóò bá mi fa irun orí mi láti wọ́n ṣe gbogbo ẹ̀bọ̀ wọ́n kàn ní pé kí wọ́n wá gbẹ́ran sí mi lọ́rùn wọ́n ní kí n máa gbé ní ìsòní ìdí ògùn kí n jókòó sórí odó mo sáà dọ̀kẹ́ mo ṣe bẹ́ẹ̀ mo kọ́ ṣọ́ mo ṣe gbogbo ẹ̀ bó ṣe ṣàṣetán wọ́n wá mú ẹran yẹn wọ́n pa ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n pa sí kásán wọ́n pa orí mi gan-an ti pa torí orí mi lẹ̀jẹ̀ rẹ̀ sílé street wọ́n pa síbẹ̀ wọ́n dẹ̀ dà sí orí wọ́n ṣàṣetán láti wọ́n ti tán táwa wọ inú ilé náà wá sọ pé wọ́n fẹ́ ṣe láìfù fún mi kí wọ́n máa ṣe fídíò fún mi wọ́n máa ṣe láìfù nígbà tí ń ṣe kí ni àwọn èèyàn náà ṣe fídíò táwọn èèyàn ṣe pé fún mi tán àwọn kan ṣàdúrà àwọn gẹ́ẹ̀kọ́ àwọn ọmọ tẹ́tà ìpè làwọn ṣe pé wèrè gbórí òkè ìfẹ́ wọ́n dẹ̀ ní kí n jó káàkiri ìdí ogun wọn mo ṣàṣe gbogbo tán ní kí n ṣe tán ti wá ṣe tán mo ṣàwọlé wọ́n ní ẹ̀jẹ̀ yẹn gbọ́dọ̀ gbẹ̀rún lápẹ́jọ́ kejì ní kí n tó wẹ̀ àárọ̀jọ́ kejì mo ṣe gbogbo wọ́n wá ní wọ́n fẹ́ ṣe láìfù pé wọ́n máa ṣe láìfù fún mi láìfù tọ́lẹ̀ máa ṣe fún láwọn nǹkan tí mo gbọ́dọ̀ sọ nínú láìfù tọ́fẹ́ sí àwọn nǹkan tó wá ní kí n sọ ni wípé ẹ̀jẹ̀ àgbà tí mo ti fojú kan olóòlù ara mi ò balẹ̀ láti sọ ẹ̀ tí mo fi wá sí òde ayé táwọn èèyàn fún mi wá síbẹ̀ níwà àwọn náà dẹ̀ wà pé mi ní ṣọ́ọ̀bù mi wọ́n ní kí n sọ tó sì rí bẹ́ẹ̀ fún wọn. rárá o nǹkan kan ò ṣe mí wọ́n wá ní pé kí n sọ bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ ń dà lára mi pé àgbà mo ti yẹ̀jẹ̀ létí àti ìdí èmi ò dẹ̀ rẹ́jẹ̀ kankan mi fi kankan sára kódà mi pílẹ̀ dùgbò tí ì dè mi ì ṣe mo sáà sọ gbọ́n tán ní kí n sọ gbogbo ẹ̀ pátápátá kó sì ní kí n sọ pé ara mi ò yá. Ẹ wá yá mi nínú ẹ̀sìn Islam ṣé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ ṣé ẹ rí nǹkan àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ gbogbo ẹ̀yin èèyàn wa ní ìlú Ìbàdàn pàápàá jùlọ afáwa Suleiman ẹ̀sà òkè Ọlọ́run bá wa san ilé ẹ̀sùn olóore Ọlọ́run ṣe dáadáa tó pọ̀ fún yín ṣé ẹ rí ọmọ yìí ẹ dákun nínú kẹ́ẹ̀rí lókè tiẹ̀ kúrò ní Ìbàdàn ó kúrò ní agbègbè Ìbàdàn lásìkò táwa yìí ó kúrò mẹ́yẹn pátápátá níbi tí wọ́n máa ti rí nítorí pé apààyàn àwọn arábì yìí apààyàn ni wọ́n o apààyàn ni wọ́n bàbá wa Àwùjalẹ̀ sọ ìtàn kan nígbà tí ọ̀rọ̀ alágẹmọ ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú wípé àwọn kìnìún yìí irọ́ ni wọ́n máa ń tú tàbí èlùbọ́ òru náà máa ń ṣe kà wọ́n ní wọ́n sọ wípé igi kan bẹ nínú igbó kan ní Ìjẹ̀bú ń bí igbó mo pàdé wọ́n pé igi àyíwò wọ́n ní arákùnrin kan wò nígbà tí arákùnrin yẹn wò wọ́n ní kò ní kíje ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ìkẹrin ìkarùn-ún nígbà tó dọjọ́ kẹfà wọ́n ṣọ́ arákùnrin yìí tó ń lọ sọ́nà oko wọ́n bá yí lọ́rùn wọ́n yí lọ́rùn wọ́n wá sọ wípé àwọn ti sọ pé kò ní kíje igi àyíwò tó lọ wò ló pa á bí wọ́n ṣe máa ń parọ́ nìyẹn ṣé n tó ń pè yín sí rèé ẹ máa bọ̀ lé láti wá máa ṣe ṣé n tó ń pè yín sí rèé ó wò fẹ̀rẹ̀ ó kú fẹ̀rẹ̀ àyìnmọ́yé àwọn èèyàn tí wọ́n wò ó wọn ò kú gbogbo wa la gbọ́ kéèsì tó ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú ní 1993 mi ì tí ì fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ni mo ti sọ́rí nínú àwọn fídíòs mi ọjọ́ tí n bá máa tún sọ̀rọ̀ nípa ẹ̀ gbogbo yín lè máa gbọ́ ṣé n tó ń pè yín pé kẹ́ padà sílé rèé kẹ́ wá máa parọ́ kẹ́ máa pa irọ́ ṣé ẹ ti rí ṣé ẹ rí ẹ̀yin kan wà lórí app yìí lórí social media in general lórí social media pàápàá jùlọ ẹ̀yin obìnrin méjì kan tí ẹ̀ ń fi orúkọ Islam ìkànnù yín ó múra ìmúra Islam ìkejì ó múra Islam ó múra bí mùsùlùmí ṣùgbọ́n ẹ̀ ń sásábẹ́ Islam láti máa fi ṣe àwọn nǹkan kan ẹ ṣọ́ ara yín ẹ ṣọ́ ara yín o ẹ ṣọ́ ara yín púpọ̀
nítorí pé ẹ̀ ń bà wá lójú jẹ́ tẹ́ bá ti rírun àwọn nǹkan báyìí máa sáré jáde ẹ wá máa attack Islam pẹ̀lú nǹkan yẹn. ẹ ṣọ́ ara yín àti kìlọ̀ fún yín lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì àti kìlọ̀ fún yín gbogbo gbà tá ti ṣe fídíò tá ti tààgì yín ẹ ṣọ́ ara yín. ṣé rí ẹ̀yin ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yin tẹ́ máa rí nǹkan lórí social media tẹ́ bá ti gbà pé bó ṣe rí nìyẹn tẹ́yìn náà ò bá ṣọ́ra torí pé Ọlọ́run bá ti sọ fún wa pé wàlá tẹ́kì máa lè sàlákà bí àyìn in tó bá nímọ̀ ń pa ẹ̀ má máa dúró sọ nǹkan kan pa ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n sọ pé ìṣe ló múra bí ọkùnrin, àwọn kan sọ pé ó múra bí ọkùnrin ó ń tẹ̀lé olóòlù, àwọn kan ní ó múra bí ọkùnrin ó dúró sórí òkè ó ń ya olóòlù. ṣé ẹ ti gbọ́ from horse's mouth? ọmọ yẹn ò tí ì rí, ó kọ̀ọ̀kọ́ sórí wọ́ọ̀lù ẹ̀ ní pé olóòlù ti wà aráàlú gbogbo ẹ̀yin tẹ́ bá wà níbi báyìí. irọ́ ti bayé yín jẹ́, irọ́ lẹ̀ ń túta. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ pé ìṣẹ̀ṣe làgbà ṣe ti ráyé yín. ṣé olóòlù yẹn gan ṣé igún Ìbàdàn ni? olóòlù yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá mọ ìtàn ṣé igún Ìbàdàn ni olóòlù? ṣe rí gbogbo ẹnikẹ́ni tí ò bá ti gbà wípé ìsìláàmù lọ́nà wàláhì ẹni tọ̀hún yóò ṣòfò ayé ni, nítorí pé ẹ mọ ìdí ẹ̀ ni tó máa fi ṣòfò ayé. àwọn nǹkan tí ó máa sá káàkiri fún rèé, àwọn nǹkan tí ó máa gbọ́lá fún rèé, irọ́ ni ó máa gbọ́lá fún, kò ní gba òdodo. tó gbogbo àwọn táwa lójú ọ̀nà mo bá wa dúpẹ́ o, apádà sí ibùdó nìkan wa o. irọ́ ni wọ́n ń túta o, irọ́ ni wọ́n ń pa o, irọ́ ni wọ́n ń pa, kò sọ́nà bẹ́ẹ̀. subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.